A fi ìbéèrè sí orí péjì wa lálẹ́ àná pé oní plus ata pé ó di aláta nípasẹ̀ kíni. So mo dẹ̀ fi option sí ìbéèrè yẹn, mo fi option sí. So mo rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tán kọ́ dáhùn rẹ̀ wọ́n kọ́ ṣì lọ ná. So a rí wípé àwọn option tó wà nísàlẹ̀ ìbéèrè yẹn wọ́n tó mẹ́rin àbí márùn-ún. Àwọn míì mú ìpàrójẹ. A rí wípé kìí ṣe ìpàrójẹ nítorí pé ìpàrójẹ nínú èdè Yorùbá òun ni ìró tá a pajẹ nínú ọ̀rọ̀ ṣùgbọ́n tí kò mú ìtumọ̀ ọ̀rọ̀ yẹn kúrò. Nígbà tí ọ̀rọ̀ bá wà gẹ́gẹ́ bí odidi ọ̀rọ̀ kìí ṣe gbólóhùn o, kìí ṣe sentence, just a word. Tá a wá mú ọ̀rọ̀ yẹn, tá a wá mú ìró kan níbẹ̀ tá a pajẹ. Tó túmọ̀ sí pé nígbà tá a fẹ́ pe ọ̀rọ̀ yẹn, ìró kan bẹ́ẹ̀ tá a pè. But despite pé a pe ìró yẹn, kò ní kí ọ̀rọ̀ yẹn ó mọ́ ní ìtumọ̀ kíkún rẹ̀. Fún àpẹẹrẹ àdúà. Tá a bá sọ pé àdúà, a rí wípé ìró orí oníró tá a pajẹ because orúkọ tá a fẹ́ pè gangan, the full name ó ní àdúrà. But ìró orí tá a pajẹ tó fi jẹ́ àdúà nítorí pé a fẹ́ yánu sọ̀rọ̀, kò ní kí ọ̀rọ̀ yẹn ó mọ́ ní ìtumọ̀ kíkún. Another àpẹẹrẹ ìpàrójẹ ó ní bí Oòduà. Oòduà. A rí wípé ìró u àti ìró wí òun la pajẹ. But tá a bá sọ wípé Oòduà instead of Odùduwà is the same thing torí pé ìtumọ̀ rẹ̀ ṣì wà ní kíkún despite pé a pa ìró méjì jẹ. Àpẹẹrẹ ìpàrójẹ míì òun ni tá a bá sọ wípé obìn. Ìró orí àti parí jẹ. Tá a bá sọ pé ọkùnrin, ìpàrójẹ ló ṣẹlẹ̀ sí gbogbo àwọn ọ̀rọ̀ yẹn. Tàbí tá a bá sọ pé láéláé instead ká sọ pé láyéláyé, láéláé. Now ìró yí which is y tá a pajẹ in English, y ló ní English bẹ́ẹ̀ à ń pè ní yí nínú èdè Yorùbá. Ìró yí yẹn kò ní kí ọ̀rọ̀ yẹn má ní ìtumọ̀, kò dín ìtumọ̀ rẹ̀ kù. Ó ní ìpàrójẹ. Ọ̀rọ̀ ẹyọ kan ní ìpàrójẹ máa ń ṣẹlẹ̀ sí nínú èdè Yorùbá. Àwọn míì tún mú ìsúnkì. Ìbéèrè yẹn ṣe ìsúnkì nítorí pé odidi gbólóhùn ni ìsúnkì máa ń ṣẹlẹ̀ sí nínú èdè Yorùbá. Odidi gbólóhùn, complete sentence. A rí pé nígbà tá à ń ṣàlàyé nípa ìṣẹ̀dá ọ̀rọ̀ orúkọ, a máa ń ṣẹ̀dá ọ̀rọ̀ orúkọ nípa ìsúnkì odidi gbólóhùn. Àpẹẹrẹ ìsúnkì ó ní tá a bá sọ wípé Olúwa fẹ́ràn mi, á di Olúwa fẹ́ mi, ìsúnkì ni. Tinú ni ibú, that is the inward, the inside is the source, yóò di Tinúbú. Tinú ni is a sentence tá a súnkì, ìsúnkì ni. Tá a bá sọ wípé Ifá ní etí, yóò di Ifá létí, ìsúnkì ni ló ṣẹlẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So gbólóhùn, odidi gbólóhùn ni ìsúnkì máa ń ṣẹlẹ̀ sí. So ìsúnkì yẹn is even out of the point. Kò sí bẹ́ẹ̀ rárá. Then nínú option a tún ní ìfọ̀rọ̀sòfò. Mo rí tẹ́nìkan mú ìfọ̀rọ̀sòfò. Ìfọ̀rọ̀sòfò nínú èdè Yorùbá ó jẹ́ nǹkan tó yẹ pé gbólóhùn odidi gbólóhùn tá a wá fi àwọn ọ̀rọ̀ kan sínú rẹ̀ tó ṣe pé àwọn ọ̀rọ̀ yẹn bí wọn ò bá sí nínú rẹ̀ gan kò ní kí gbólóhùn yẹn ó mọ́ ní ìtumọ̀ rẹ̀ ní kíkún. Fún àpẹẹrẹ tá a bá sọ pé ìyàwó wa lóyún sínú. Sínú tá a fi sí yẹn ìfọ̀rọ̀sòfò ni nítorí pé tí ò bá sí nínú gbólóhùn yẹn kò ní kí gbólóhùn yẹn ó mọ́ kún. Kò sẹ́ni tí wọ́n lóyún sétí, wọ́n ì lóyún sórí, inú náà ni wọ́n lóyún sí. So nídìí kan fi sínú sí. Tó bá fi ọkàn fi emphasize ìfọ̀rọ̀sòfò náà ń pè nínú èdè Yorùbá. Bọ́ bàtà ẹsẹ̀ rẹ kó o tó wọlé, wọn kì í wọ bàtà síkùn, wọn kì í wọ bàtà sọ́wọ́. So bọ́ bàtà rẹ kí o tó wọlé. Bọ́ bàtà ẹsẹ̀ rẹ, o ò ṣẹ̀ṣẹ̀ nídìí kó o fi ẹsẹ̀ rẹ sí. Tó bá ti fi sí ìfọ̀rọ̀sòfò ni wọ́n ń pè nínú èdè Yorùbá because tó o bá fi sí kò ní kí gbólóhùn rẹ ó mọ́ ní ìtumọ̀ kíkún. Ó ní nǹkan tó wà nínú àwọn option yẹn. Then a fi àkànmọ́lẹ̀ náà sí. Àkànmọ́lẹ̀ jẹ́ nǹkan tó máa ń ṣẹlẹ̀ nígbà tá bá ń train nípa phonetics. Àwọn oral nínú èdè Yorùbá, ibẹ̀ ni àkànmọ́lẹ̀ ti máa ń ṣẹlẹ̀. Àrànmọ́ òun ni answer. Ìdí tó sì fi jẹ́ àrànmọ́ ni wípé a rí wípé definition àrànmọ́ nínú èdè Yorùbá ni pé àrànmọ́ jẹ́ agbára tí ìró kan ní lórí ìró èkejì tó wá sọ ìró kejì yẹn di ara rẹ̀.
nígbà tí èèyàn àbí tí nǹkan kan bá lágbára lórí ẹnìkan tó wá sọ ẹni yẹn di ara rẹ̀. That is the power that a sound has over another and make that sound to become like himself. Oní plus ata. A lè sọ pé oní ata. Nítorí pé a tí ń bẹ níwájú ata. Ó lágbára lórí ó tí ń bẹ níwájú oní. Ó wá sọ ó yẹn di ara rẹ̀. Oní plus ata ló fi jẹ́ aláta. Oní plus aṣọ ó di aláṣọ. A lè sọ pé oní aṣọ. A lè sọ pé a lè sọ pé oní ẹran. Ẹlẹ́ran la máa sọ. Because ọ̀rọ̀ méjì tá a so pọ̀ tó di ọ̀rọ̀ ẹyọ kan. Oní plus ẹran. Kí ló tà wá sọ pé oní ẹran? Kí ló dé tí ẹ tí ń bẹ níwájú ẹran tó lọ change ó tí ń bẹ níwájú ó? Nítorí àrànmọ́. A ní ìró afàrànmọ́, a sì ní ìró agbàrànmọ́. Ìró afàrànmọ́ ó ní ìró tó lágbára lórí ìró èkejì. Now, lórí oní plus ata, a rí i pé ìró ha ó ní ìró afàrànmọ́. Ó ní ìró agbàrànmọ́. A ní àrànmọ́ wájú àti àrànmẹ́yìn bẹ́ẹ̀. A sọ pé ká specify because oní plus ata yẹn àrànmẹ́yìn ni. A ní àrànmọ́ wájú náà nítorí pé ìró tó fa àrànmọ́ yẹn iwájú ló wà ní tiẹ̀. Ó wá lọ fa àrànmọ́ yẹn bá ó tí ń bẹ lẹ́yìn. Òun la fi ń pè ní àrànmẹ́yìn. Ṣóyè wá. So àrànmọ́ ó ní answer ìbéèrè yẹn pé oní plus ata ó di aláta nípasẹ̀ àrànmọ́. So àti àná yẹn ni mo ti rí ẹni tí wọ́n gbà. So mo dẹ̀ ti sọ fún wọn pé wọ́n kàn fi nọ́mbà ìgbowó sí wọn ránṣẹ́, wọ́n sì ti fi ránṣẹ́. So màá try láti ṣe transfer yẹn. So a lè upload proof of payment àti answer yìí, fídíò yìí nísìnyí báyìí. Though mo rí pé àwọn èèyàn gbà. Àwọn tán gbà náà pọ̀. Even títí di ìsìn àwọn míì sì ń fi answer sí. A lè fi answer sí náà bet. A rí i pé à ń wo àkókò. Èèyàn tó bá kọ́kọ́ gbà òun la máa lọ fún. Because ìbéèrè tá à ń béèrè ẹlòmíì gan mọ̀ ju àwa tá à ń béèrè ẹ̀ lọ. Ṣùgbọ́n tí ó tètè mọ̀ pé a fi béèrè sórí page. So eventually nígbà tó bá padà fi answer sí, ó ṣe é ṣe kẹ́nìkan ó ti gbà. But the first 10 people tó kọ́kọ́ dáhùn wọ́n ṣì ní. Because ẹlòmíì mú ìsúnkì, ìpàrójẹ and so on. So kì í ṣe ìsúnkì, kì í sì ṣe ìpàrójẹ. Àrànmọ́ ni. Ẹ jẹ́ ká máa gbé èdè Yorùbá ká máa gbé lárugẹ. Gbogbo àwọn topics yìí O level topics ni. O level ni. A nílò láti lọ yunifásítì ká lọ rè ka Yorùbá ká tó mọ gbogbo àwọn they are O level Yorùbá. Ṣóyè wá. Just to láti jẹ́ kí èdè tiwa náà kó mọ̀ pọ̀ sí káwọn èèyàn máa gbọ́. Ṣé ẹ mọ̀ pé tá a bá ń gbọ́ èdè, tá a bá ń sọ èdè, bá a bá ṣe ń sọ táwọn èèyàn ń gbọ́, yóò mọ wu àwọn èèyàn náà láti wá kọ́ èdè yẹn. Àmọ́ nígbà táwa gan ò bá sọ èdè wa tàbí tá a mọ àwọn ẹ̀dọ̀kí rẹ̀, àwọn ìjìnlẹ̀ rẹ̀, a rí wípé bí ìgbà wípé èèyàn bá gbọ́ nǹkan kan náà ni. Ọlọ́run ó ràn wá lọ́wọ́. A máa ṣe live stream lénìí by God's grace. So bá ti ṣe tán sìn, màá tan live so that mo ti láwọn topics kan tí mo fẹ́ ṣẹ́ lé lórí. Kò ṣe lórí èdè Yorùbá o. Àwọn topic program wa tá a máa ń ṣe. So ẹ má jẹ́ kí a gbàgbé. So tí n bá ti tan live a máa rí. Ẹ ṣeun gan ni. Bye bye. Love you.